tálàáfíà lẹ́wà tí ò sí ìyọnu. Ẹ ti gbọ́ ìwé yìí rí, màá máa pa báyìí pé àṣẹ Káríni sá, ọdẹ á fi fìlà périn. Mo mọ̀ pé ẹ ti gbọ́ rí, bó tilẹ̀ jẹ́ pé ọdẹ á fi fìlà périn òun ló dàbí ìgbà pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ dáadáa. Ó ṣẹlẹ̀ wípé arákùnrin kan ń bẹ tí à ń pè ní Òkunlà, balógun ni nílùú Sàbẹ́. Kódà nígbà kan ó du oyè ọba Sàbẹ́ pẹ̀lú àwọn kan, ṣùgbọ́n kò rí jẹ. Nítorí ìdí èyí ìjà ṣẹlẹ̀ láàrin wọn. Ó sì kó gbogbo àwọn èèyàn rẹ̀, gbogbo àwọn tó jẹ́ àwọn tiẹ̀ tí wọ́n ń tẹ̀lé, ó kó wọn kúrò nínú ìlú, ó sì kó wọn lọ sí ìlú ibòmíì. Òkunlà jẹ́ ọdẹ, iṣẹ́ tiẹ̀ nù, iṣẹ́ ọdẹ ni iṣẹ́ Òkunlà. Erin sì l'Òkunlà máa ń sábà pa. Àwọn oríṣiríṣi ọdẹ ló wà. Ọdẹ míì, ọdẹ àgbọ̀nrín làwọn máa ń pa. Ẹlòmíì, òkété làwọn máa ń pa. Ẹlòmíì, bóyá ọdẹ eworo ní tiẹ̀, mọ́ Òkunlà erin lòun máa ń pa dáadáa tiẹ̀. Kódà, ohun tó yani lẹ́nu jù ni pé erin lákàtàbó tá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí t'Òkunlà máa ń pa dáadáa, fìlà rẹ̀ tí máa ń dé ní fi máa pa wọ́n. Èèyàn ńlá bí erin ti tóbi tó, fìlà tí máa ń dé ní fi máa perin tiẹ̀. Nígbà tó kó àwọn èèyàn dé ìlú ibòmíì, tí àwọn aráàlú ń sì rí i pé irú ọdẹ wo lèyí ṣe, ni wọ́n bá pè é pé àwa ò rò pé a lè bá rú èèyàn báyìí gbé o. Ìwọ tó ṣe pé fìlà lásán ló fi máa pa erin lákàtàbú. Báwo lèèyàn kan ṣe wá lè súnmọ́ àìbámọ̀ èdè àìyedè ṣẹlẹ̀ láàrin yín? Torí ìdí èyí a ò lè bá ọ gbé o. Torí ìdí èyí ló bá tún kó gbogbo àwọn èèyàn rẹ̀ àti gbogbo tó ní, ó tún di ìlú ibòmíì. Ìgbọ́n gbà tó dé ìlú ibòmíì bákan náà tún ni. Ní kẹ̀yìnkẹ́yìn ló bá dé ìlú Ṣakí. Ṣakí ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Gbogbo ààrẹ aráàlú Ṣakí akíyín o. Ẹ̀lẹ́ kú bójú ọjọ́ ti rí bẹ́ẹ̀ o. Gbogbo Ṣakí ló gbà tọwọ́ tẹsẹ̀. Àwọn Ṣakí mọ̀ láyà o. Pé kí ní ń bọ̀ lókè tílẹ̀ ò gbà. Wọ́n gba Òkunlà tọwọ́ tẹsẹ̀. Àmọ́ kò sẹ́ni tó tún lè súnmọ́ dáadáa náà. Torí oníkálukú sáà ló ń bẹ̀rù pé arákùnrin tó ṣe pé fìlà tí ń dé ní fi ń perin yìí, ọjọ́ ìjà bá dé, ṣé èèyàn ni ò wá nílé fèèyàn lásán lásán tí ò tiẹ̀ tóbi tó ìgbọ́, erin ni ò wá nílé pa. Torí náà lòwe òun ti jáde nílẹ̀ Yorùbá láti ìgbà náà, wọn a sì máa pa pé àṣẹ Káríni sá, ọdẹ á fi fìlà périn. A máa ń pa òwe yìí fún ẹni tí bá máa ń ṣe àṣejù nínú gbogbo nǹkan. Àṣẹ Káríni sá ó túmọ̀ sí pé ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ń sá fún ọ. Torí láì tí ì sọ̀rọ̀ gan nípa ìṣe rẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ò lè dúró níbi tó bá wà nígbà ó ṣe pé fìlà lásán ló fi ń perin lákàtàbú. Òun ni túmọ̀ àṣẹ Káríni sá, ọdẹ á fi fìlà périn. Ṣé ẹ ti wá mọ̀ túmọ̀ owó ń báyìí? Àwọn kan wà tó ṣe pé gbogbo ohun tí wọ́n bá ṣe bí àṣejù ni. Ó ti dọjọ́ mi, rí ó yẹ kí n lọ lè rẹjú àbí? Ẹjọ́ bàbá tó kàn kó lọ lè rẹjú. Ìlú mi wà láìpẹ́, ẹ̀yin tèmi, ìlú mi, ó ń jà mọ́.